bàbá dáadáa ń bàbá wa bàbá dáadáa ń bàbá yé bàbá dáadáa ń bàbá wa bàbá dáadáa ń bàbá wa. ó ń kálù àlá ní ikú wọlé dé ó ń kírun lọ́wọ́ ní ikú gbẹ̀mí ọ kò máa fọ́ mẹ́ẹ̀gbọ́n kò padà wúlò kò máa para àdúgbò kankan lẹ́kùn. bàbá dáadáa ń bàbá yé bàbá dáadáa ń bàbá wa bàbá dáadáa ń bàbá wa bàbá dáadáa ń bàbá wa ó ń sálù àlá ní ikú wọlé dé ó ń kírun lọ́wọ́ ní ikú gbẹ̀mí ọ kò máa fọ́ mẹ́ẹ̀gbọ́n kò padà wúlò kò máa para. ta ló kú tàn kọrin fún ọmọ ẹ̀yọ́ kẹ́kọ̀ọ́ kú ayé rẹ̀ ọ̀fẹ́ dání. bàbá yẹn wọ́n bínú fún un. táwa ni tó ń kọrin fún gàmà. bàbá ẹ̀yin náà ẹ̀yin kí ẹ̀yin mò ń kọrin fún bàbá ẹ̀yẹ kẹ́kọ̀ọ́ kú. ayé rẹ̀ o tí ò ní dá. bàbá yé ọmọ náà dùn ẹ̀dá yé bàbá yé 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 yé. ọ̀sẹ̀ dúró ẹ dúró sí ọ̀rọ̀ tó ń bẹ́nu pé bóyá kéèyàn máa kírun ká tó máa kọrin òkú fún yàn ni tèmi mọ̀ á bá mi o. ibi lórí kò lọ. ẹ dàkú ta ni. ó mọ mi. ta ni. èmi ni koro. ọba ní kúrò àbí o. èmi ni koro virus. tó bá yẹ tó bá jápa nígbà yóò wá kí ọ lé gbẹ̀mí rẹ ni. ó mọ mi àti ẹ dá kílẹ̀ fẹ́. kí ni babaláwo sọ fún ọ. wọ́n ní kòrò lójú wọ́n ló nímú ó létí wọ́n sì tó lójú. tó bá wá mọ̀ bẹ́ẹ̀ ó yẹ kó o ti mọ nǹkan tó yẹ kó o mọ̀ ṣe fún mi báwọn. bí kìnnì. oúnjẹ àárọ̀ ni o tọ̀sán ni o talẹ́ ni o gbogbo ẹ̀ ló mọ̀ gbé wá bá tà. ṣé tẹ fẹ́ nu. o tún mèrè o fẹ́ kí n gbẹ̀mí rẹ àbí mo rí ọ náà. ẹ gbà ibo wọn ni kí n ti bá wọn gbé wá bá. owó máa rí mi lórí ta. ó lọ sí. bá ti ní tí kòrò bá ti gbóúnjẹ tí ò bá ti pa mí ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o. borí bàńdà máa gbẹ àdàbí pé ó lè gbé sùkọ́ta orí mi gbè mí o àkànjíre iṣẹ́ ti jẹ́nu hello àkàn má gbẹ̀yìn wá ní sùúrù ìyanjú ẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àọ́yá wèrè ní orí ibú ti bọ̀ mo ní kọ̀wé ọ̀sẹ̀ fọ́jọ́ mẹ́ta ọlọ́wẹ́ fóṣù mẹ́ta ìwọ náà bọ́sẹ̀ bínú ayé ẹ̀ bàjẹ́ ó ìdẹ́mi ọ̀sọ̀ fún ọ̀tọ́ bá ìpẹ́jù kó tó kàn mí la ayé rẹ̀ ò látúnṣe mọ́ ẹ̀yìn èmi mọ́ sọ bẹ́ẹ̀ fọ́ ẹ̀bá náà yọ ọmọ burúkú tó wà ń bọ́sẹ̀ bínú. ọbẹ̀ ká sàn. ẹlẹ́ o. ẹ ká sàn. ìdájọ́ jókòó sí ni. èwo lọ́kàn ìgbọ́ bá wù mí máa jókòó sí. tí ẹ sọ wà náà. ẹ bá tiẹ̀ ní jókòó wọn. ẹ̀yin sún báyìí ìyẹn bá ti mọ́ láwọ̀ báyọ̀ ọ̀rọ̀ yín gba sùúrù ní. ọ̀rẹ́ yín náà mọ̀ jọ. ẹ̀yin bá a sí nǹkan. ó jẹ́ wọn wá ní pé ó ní àrùn kan tí ń ta gbogbo àwọn èèyàn káàkiri àwọn kòrò ẹ̀ tí ì gbọ́. ọmọ kọ́dọ̀ wá jìnnà sáàrin ìlú díẹ̀. coronavirus àti covid-19 ni ó ń pè. kí wàá lọ fẹ́ ṣe. èmi wá ní sí pé mo fẹ́ mọrú in tí ń ṣe gangan báyìí náà ni o bẹ́ẹ̀yàn ni o bẹ́ẹ̀ bọ́ra ni o mo fẹ́ mọ̀ gangan tó jẹ́ ní débì. ọmọ dáadáa ni wọ́n yìí ọmọ àdàgbà sí ni ọ ìwọ ti mọ wọ́wẹ́ ọ bá gbà jẹun ẹ̀yìn jẹ́ ń bọ̀ wò ọ̀yà gbórí ẹ̀ wá. yóò bá ìpín mẹ́ta ayé rẹ̀ bàjẹ́ nù tó iwájú ọpọ́n gbọ́ ẹ̀yìn ọpọ́n gbọ́ olùmúlọ́tún ọ̀kan lósì àárín ọpọ́n ìtọ̀run ilẹ̀ alápò rere tọmọ aráyé ń pè lálápòkà bọ́ bá ti rí ní wí o má fi dúdú pé funfun má fi funfun pé dúdú o bá fọmọ lójú àrínà yìí táfẹ́ àwò báyìí. ọ̀sà ìbò náà fẹ́ sá lọ tọwọ́ òní bá ọ̀yà bá fẹ́ mọ lójú àrínà omi wo arákùnrin àdúrà rẹ ti gbà
sórí kòkó tó bá wá. òfò kọ́ kòró ni. ẹ̀yin máa gbọ́ èèyàn ní o. òfò kọ́ kòró ni. ẹ̀yin ohun tó bá wù kọ́ jẹ́ kòfó lójú o kòfó lẹ́nu wo kòfó lọ́wọ́ kódà kòfó lẹ́sẹ̀ àmọ́ tó fi lè jàjàbọ́ lọ́wọ́ kòfó ni pé tọ́ba ló fún lómi kó fún lómi tọ́ba ló fún lóúnjẹ kó fún lóúnjẹ tọ́ba ló fún lówó kó gbogbo wà pẹ́ fún. ẹ wo tí mo ti mọ́ wá sọ́dọ̀ yín tẹ́lẹ̀ ẹ̀mi ò rí kẹ́kìnní rí àwọn ìtẹ́ wá sọ yìí kòfò jẹ́ bí èèyàn ó wá tẹ́bí sọ pé lójú ó ní mọ́ ní kìnní kan kòfò wá jẹ́ bí èèyàn tẹ́bí sọ pé kìnní. ifá wa ń parọ́ ọ̀nà àbẹ́mi ní ìmọ̀ mi ò sọ bá àwọn àmọ́ ìtẹ́ sọ yìí kòfò lójú. lọ́wọ́ kòfò ìbò sínú. tẹ́ sọ pé kòrò lójú ó ní tó bá wá jẹ́ èèyàn àti wá ní mùsùlùmí. lónìí. bí wọ́n máa gbọ́. Valeria àti kò lè gbọ́. Mo pè látọ̀jú dọ́là kò lè gbọ́. Etí nínú lọ́kọ́ bí sí méjèèjì wá rẹ̀. Etí méjèèjì nínú. Ọ̀dà nígbà wo ni wàá bẹ̀rẹ̀? Ó ti bẹ̀rẹ̀ tí pẹ́ bàjẹ́. wàhálà dé o. Lọ bá gbọ́ sáyẹ́tì. ẹ dúró ta lè bá gbé tí ń dùn. tẹ́bẹ́lẹ́ tí ń dùn wọn ni. Ó ń dùn tẹ́lẹ̀ báyọ̀ ti. wọ́n máa gbọ́n kẹta àwọn yìí. Báyọ̀ ti làtẹ̀. láti sọ bẹ́ẹ̀ náà méjèèjì. àwọn ni. nígbà mo bá sọ bẹ́ẹ̀ tí lè sọ pé tí ń dùn wọn. Á ní dùn tẹ́lẹ̀. ẹ sì wádìí kí ẹ tó máa sọ̀rọ̀. Tí ń bá rí ni. ẹni sùúrù gbogbo. Báyọ̀ fẹ́ fún wa ń búrẹ́dì. ìwé ẹ̀jẹ̀ ni wọ́n. àwọn ní ti lọ. ẹ ló tẹ́ni alfa tẹ́ni alfa kí ló dé tó ń ṣe báyìí ẹ kó mú yàn lásán òun ṣe wọ́nranwọ̀nran wo ẹ ló ẹ ibo lẹ ti rí ẹ ló gbogbo tó ń bá mi sọ yẹn nọ́ọ̀tì ni wá bọ̀bọ̀ yẹn kàn tó bá ti rí ẹni tí ẹ fi ṣe ẹ ti ẹ pàdánù mi nídìí ẹ mọ́ ẹ now listen jẹ́ kí n sọ details ẹ̀ fẹ́ ó wọ ẹ̀wù bíi blue báyìí ó wọ ṣòkòtò black ó dẹ̀ wọ bàtà kan bíi páàmù so ṣó ń gbọ́ mi báyìí ẹ bá ti rí ẹ clear rẹ̀ ó ti yẹ báyìí. Lórí burúkú lágbè. Mo sì bí bíbá ló máa gbà wá ní. Ibi tí mo fojú sọ nìyẹn o. mo sì ń sọ fún ọ náà mo ní ojú àgbọ̀nà bíi pa àgbà àwọn abóyẹ ló máa tẹ̀lé àgùntàn ní. Ìwọ gan ló lẹ́bi. Bóòlù ẹran ti ń já mọ́ ọ lọ́wọ́. lọ́nà wo mo gbà lẹ́bi débàjọ́ ń lé ní. ẹ̀rẹ́ làwọn pípé ń wáṣá kò ní jẹ wọ́n ìtakùkù ní gbùngbùn ta tí wọ́n tà lánàá ni. Ọlọ́run ṣàánú wa ni. wọ́n ga ló dáhùn ṣe. Iṣẹ́ ọjọ́ bọ̀dá Dámọ̀lábà. èmi dàmọ́ láti ṣe tíátà ó sórí rẹ ọmọ ológo lọmọ yìí ọmọ dáadáa lọmọ èmi Jọ fáńgẹ̀ tá lè mí jọ. Ẹ̀yin jọ Mr. Ọdúnládé. Ó tún fi Mr. sí. fún lówó ọ̀tọ̀ sẹ́ẹ̀tì ta lè mí jọ. Ìjọ bọ̀dá dídìn tó máa ń datọ́ lẹ́yìn kùlé. kòrò ní àmọ́ gbélé ni ó sì rí àmọ́ gbélé àfẹ́ ìlú para wọn. bàbá dìbò ó ṣe ó dànù. ó ṣe.
Ose sórí nọ́mbà yìí. Bẹ́ẹ̀ni sórí nọ́mbà mi o. Ètò ó dààmú. Wèrè ti jájà. Ẹ ti sìn yọ̀gá. Mo standard, mo galati o. Ẹ má ṣẹ́jú fẹ́rọ. Wèrè o. Èrò lọ bí tó lọ. Wèrè o. Èrò rọ. Ẹ má ṣe pé wèrè wa. Tán wèrè. Wèrè o. Wèrè ni. Wèrè ni. Wèrè ni. Báyìí wèrè ni ẹni sùn. Ẹ kí ló ṣẹlẹ̀? Tá ń wèrè inú yín nìsín. Tẹ́ ẹ pa pé wèrè. Ilé ló ń pe wèrè. Ta ni wèrè? Wèrè ni. Wèrè ni yìí. Àwọn wèrè náà ilé náà ti Wèrè ni. ilé náà ti ya wèrè o. Ṣé ẹ tẹ́ ẹ bá rìn ní? Ṣé ẹ pé wèrè lélẹ́yìn ni? Wèrè lẹ́yìn lè bàbá. Ọ̀tán. Wèrè. Sọ pé èèyàn gidi tẹ́ bá Ọ̀dà kò sí ó wàhálà. rí èèyàn. Ọ̀dà kò sí. Ṣé n sọ? Ọ̀dà kò sí wàhálà. Kò sí wàhálà. Ẹ wo ẹni tí. Ọ̀dà ó ti pé bá. Wèrè gbogbo wa. Wèrè gbogbo wa gbà. Wèrè. Àwọn wèrè sálọ, wèrè ní. Tí bíbá yìí lélẹ̀ ẹ bá ṣe tíwájú dàn yẹn tán fún ẹ máa padà síbẹ̀ ẹ bá mi ṣe. á ti lélẹ̀ Tí ẹyin báyìí ẹ ti mọ iye tó wọ yín lẹ́bàá. kò sí wàhálà. Mi ò mọ̀ gbà yín ẹ sáwà ṣe tó o nì. Ó fi bẹ́ẹ̀ ṣe ní ìsìn. ilé ìgbọ́dọ̀ wọn ju tẹ̀yìn lọ. Ẹ sá ṣiṣẹ́ ni. Ẹ ṣiṣẹ́. Ẹ ṣiṣẹ́ níṣẹ́ ẹ ṣe tẹ̀sí ìfẹ́ mu gàrí. Ẹ lọ fún yín kì í mu gàrí. kí lẹ sọ mo rò bẹ́ẹ̀ lẹ́fẹ́ lọ fi méèkì mu gàrí. Mo ti ní problem. áàtì mẹ́ta lélẹ̀. Mo ń bọ̀ náà. Ẹ jẹ́ sáré wọlé mo ń bọ̀. kò sí wàhálà yóò fi méèkì mu gàrí mo ti mu méèkì ní ìsìn ó ti tó oṣù mẹ́ta kò sí wàhálà. Kí ló ṣẹlẹ̀? Kí nu? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Iná. Ṣé àwọn méjì náà? Máa wẹ̀ tí náà gbé mi ṣe mo méjì. Ó lè ní ó lè fún. ẹ lọ rà sí wa. Ajé èèyàn ti dà. ẹ lọ rà sí wa. Kí lọ rà sí wa? Ẹ lọ rà sí wa. O méjì tí mo fẹ́ mi mo gàrí o tó wá ní lọ rà mí sí wa. Orí ẹ̀ o mọ̀ ní sẹ́mu. Wo Kó tiẹ̀ wá mọ̀ gẹ́gẹ́ tó gbowó mílíkì mi lọ́wọ́ rẹ̀. ojú mi ṣẹ̀ṣẹ̀ ńlá ni. Ojú mi ò tí ì là. òṣìṣẹ́ Pẹ̀lú òkú sí. Ó dàbọ̀ tó bá rí bákan náà. ó lò sí ní kìdí mo ti mú ó sàn lọ ó lọ. Baby. Má bínú ṣúra mọ yẹn kó lè wá máa wo shoprite mo ti rà mọ́lá yẹn o tó jẹ́kí ṣọ́ọ̀kì èmi yìí bread pẹ̀lú butter tó make sense ní máa bẹ́ẹ̀ gẹ́ẹ̀ má wọrí ó máa tó gbé dẹ́nsì mo order fún ni náà ó máa tó gbé dẹ́nsì má rà mẹ́rin má rà ọmọ tán ìyá ọ̀fọ̀ báwo ni báyìí ó ti wá ọkọ̀ ẹ ṣọ́ ẹ ṣọ́ ẹ ṣọ́. ẹ kúrò ẹ̀yin tó máa ń léègbé léègbé kòrò.
gbogbo nǹkan tó sọ látàárọ̀ mo ti gbọ́ so gbogbo oúnjẹ tèmi ń gbé wá fún ẹ láti jọ yìí bébí ẹ ló ń gbé fún ìwọ ń gbé fóbi ṣé bọ́ọ̀lù máa níyàwó torí gbogbo ẹbọ tó ń gbé wa kò wọgbó a lè sọ̀tẹ̀ jẹ́ explain fún ẹ máa bọ̀ jẹ́ ká sọ̀tẹ̀ mo ń gbọ́ jẹ́ ká sọ̀tẹ̀ mo ń gbọ́ kí ló fẹ́ ṣe mo ń gbọ́ tí orí mo mọ bí mo ṣe lè máa dá àwọn ní sùúrù wa ní sùúrù ní tó sọ fún mi ní ìsinmi pé ó lé àwo ayé àwo ọbẹ̀rì Allahu Akbar. 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 Hey, are luku abi luku kan ni mo wo yi are o so ready mamu Allahu Akbar. Kò sí wàhálà wo ibi ló máa bá mi wọ́n ní wọn kì í disturb èèyàn lórí ìrun ibi ló máa bá mi kò bọ̀ nǹkan ìtìdè kò bọ̀ nǹkan ìtìdè. Allahu Akbar. Kó kírun kó Allahu Akbar. ibi ló máa bá mi kò sí wàhálà Allahu Akbar. kò sí wàhálà rárá. Allahu Akbar. kí n máa kú kò sí wàhálà ibi ló máa bá mi kò sí wèrè rárá. Allahu Akbar. ẹ kírun kẹ́ ẹ kú ibi lẹ́ máa bá mi ó dà ẹ sí èrè. Allahu Akbar. lukú Allahu Akbar. ó sọ̀rọ̀ ẹ di máàmù lukú ó sọ̀rọ̀ ẹ di máàmù Allahu Akbar. kò sí wàhálà. Allahu Akbar. ó bá sanrí mọ́lẹ̀ jàgbó lọ. Allahu ibi ló máa Akbar. bá mi lukú. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. lukú jẹ́ bẹ́ẹ̀ kírun kú ni lukú. Allahu Akbar. Allahu Akbar. ó bọ̀ ibi lẹ́ máa bọ̀ ẹ kí 30,000 yòówù. Allahu Akbar. ilé máa bá mi kò sí wàhálà ẹ máa kí kò sí wàhálà. Allahu Akbar. Allahu ẹ Akbar. ti ya wèrè kẹ Allahu Akbar. ẹ ya wèrè lẹ kírun fún bíi 1 hour ilé kò sí Allahu wàhálà. Akbar. Allahu Akbar. ìwọ́n ti ń lọ máa lọ Allahu Akbar. ẹ̀yin fẹ́ kírun kú ni ẹ fẹ́ kírun ẹ máa kí Allahu Akbar. ó lọ sí kò sí wàhálà ẹ máa kí Allahu Akbar. ibi lẹ máa bá mi lukú Allahu Akbar. lukú. Allahu Akbar. burúkú làwọn ará bí o. Allahu Akbar. Allahu Akbar. bóyá kò rí mi. Allahu Akbar. Allahu Akbar. lukú Allahu Akbar. lukú Allahu Akbar. lukú mọ́nù Allahu Akbar. lukú. Allahu Akbar. wàhálà ti wà. Allahu Akbar. Allahu Akbar. ó ti wá yíwọ́ báyìí. Assalamu alaikum warahmatullahi. Assalamu alaikum warahmatullahi. kó o kú sórí ìlú Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. lukú kó o kú sórí ìlú tó ń kì í. ẹni iná gbọ́wọ́ mi. kò sí wàhálà. Allahu Akbar. kò sí wàhálà. lukú. Akaji yàyín lọ wà wo èmi fẹ́ jáde
torí Ọlọ́run mo bí ọ ní ń ròde mo ti paná nù lé kí wọn náà ṣe pàtìta sọ́ngbọ́ àmọ́ tó bá ti fẹ́ lọ bìkan ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ nìkan ni o sọmọ pọ̀sẹ̀ dé látàbúlé ní orí burúkú ní bọ́ ilé ìwọ ọmọ tí ọkọ là kí o ọ̀rọ̀ èmi náà dé tán akanjí. ayé dùn jẹ̀dù yàrá wọ́n fi lélẹ̀ fún mi máa gbádùn. ní àwọn ọlọ́rọ̀ gan ebi ń pa mí. ó ní ṣe pa mí ìjọba ọkọ̀ gbàgbé fún kọ́kọ́ pa ilé lórí fóònù Akanji orí ẹ̀ burú ló ń fẹnu ń fẹnu sí nǹkan wàá mọ̀ sí ọ. mo fẹ́ pa ni. o fẹ́ pa ná ẹnu náà fi wá mọ̀ pa ní ilé. orí ẹ̀ burú ṣé ẹnu náà fi pa ní ilé. bó wà ní ẹsẹ̀ pàǹgbà ebi ta ló ní o pa náà gan. bá mi ní sọ pé kéyìn paná o wọ́n ní kí n bá ti ń bọ̀ wá sọ́dọ̀ yín kí n paná sí nǹkan tó sọ fún mi gọ́nà ẹ sì dé ní ìsìn ẹ̀sìn wà ń lùyàn sí bá mi gán wọn fọwọ́ kàn mí. olú abúlé tèmi wà wọ́n fọwọ́ kàn mí o. ẹ dákun kí wàá ló ṣe fún mi. wọ́n fọwọ́ kàn mí o. kí ló ṣe fún mi. ẹ sọ bẹ́ẹ̀ ṣe ń paná fún mi ni ẹ má lù mí ẹ bá lù mí. ṣé wọ́n fẹnu paná lábá yín rí. ẹnu la máa fi pàtùpá ẹnu la fi máa pàtùpá tó bá sì jẹ́ séèdì náà ni tó máa ń ní kò bí báyìí ẹnu náà la fi ń pa. sórí ọ̀rọ̀ ẹ ti wá yé mi báyìí tó bá ń dán pa tó mọ̀ tún mẹ́ wọ́n yìnbọn tí ẹ ta pa òbí ìgbọ̀n ó ní róònù kankan ṣé ẹnu náà fi ń pa nílé ó yá bẹ̀rẹ̀ wá mọ̀ fẹnu pa. ẹ̀yin bá ẹ̀yin náà bá fẹnu pa ẹ̀yin náà bá ń fẹ́ díẹ̀ ẹ bá ń fẹ́ díẹ̀ ẹ bá ń fẹ́. sórí kinní funfun ọ̀kan o òun ló tẹ̀ sókè. kíní funfun yìí. lè tẹ̀. èmi mọ. ó ní kíní funfun. tó ti bó wà. àbẹ́ ẹ̀rí pé kò ní dá fọ́ bá alágúnlé wa wọ́n ń kó wa tí àgọ́bàjẹ́ ẹgbà ní. gbolo dà báyìí. mo fẹ́ máa tẹ̀lé yín jáde lọ ni. ọ̀yá jáde bí omi. ọ̀yá ọ̀yá mọ́. Allah Akbar. 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 Şireti. ṣé bí wọ́n ti ń kẹ́yà fún àìmá kìlọ̀ nígbà ẹ̀mọ́. ẹ ní gbọ́ mi ní òní gbà. ẹ ní sọ mí lórí burúkú. Olúwa o ọba tó pọ̀ ní ipá àti àgbà má gbà fún àwọn ẹni ibi tí wọ́n fẹ́ gba ògo lọ́wọ́ mi. Èmi ológo rèé Olúwa gbògo mi fún mi. Olúwa o èmi ológo rèé Olúwa gbògo mi fún mi. Àwọn kan ń dìtẹ̀ láti gbògo mi fúnra wọn. Olúwa o àwọn kan ń dìtẹ̀ láti gbògo mi fúnra wọn. Èmi ológo rèé Olúwa o èmi lológo. Èmi lológo tí mo lògo. Olúwa o èmi lológo tí mo ní ògo. Ó pọ̀ ní ìgbà àti agbára. Gbàgbára lọ́wọ́ àwọn tí mo fẹ́ bá mi jẹ́. Olúwa o. ọmọ àgbà ni mí orí ní búburú mi lè kọ́. Bá mi gbògo mi fún mi. Èmi ní ológo. Olúwa gbògo mi fún mi. Olúwa gbògo mi fún mi. Ajá kékeré ìdòwò délé. Apàdìgbà fún ọmọ yọrọ. Kànàkànà máa fò wúrọ̀ jà. Kànàkànà máa fò sájà. Ajá kékeré ìdòwò délé. Wọ́n ní ta ní òkùnkùn. Wọ́n ní ta ní òpẹ̀fà. Ó ní bẹ́ẹ̀ kì í bá kó. Kó ní kàn bẹ́ tó mú tiẹ̀ lówùjọ. Kànàkànà
ajá ò gbọdọ̀ jẹ́ fún wọn kan ò gbọdọ̀ lanu gbọdọ̀ tá mi. Ẹ wo gbogbo sẹ́bi tẹ́ bá fẹ́ wọn sẹ́nu léyìí orí yóò máa kú pọ̀. Ajá kékékéké iná ní tó ti sọ wọn nílé ojú wọn àti sẹ́jú tó máa lóko ajá kẹ́lẹ́ tí sọ máa lóko jọ kẹ́lẹ́kẹ́ náà gbọdọ̀ jáwún ìwọ̀n tó gbọdọ̀ lanu gbọdọ̀ tá mi. Ó di jẹ́ kí bá kúkú nígbà tó sọ tiẹ̀ ó di jẹ́ kí nígbà tó sọ tiẹ̀ mo ti jà fara tí ń jó ní wàìwà ṣe ló mọ ní ìyàlẹ́ yín lórí ni mo sáré lórí àwọn ọ̀tá mi mo ti wèrè lórí àwọn ọ̀tá mi ẹ̀yin olórí burúkú ni àṣeyàn mi ni àṣọlọ́ burúkú ni ní mo bá kúlé àwọn mi ẹ wà sábò mi sílé tó kọ́ bá ẹ̀yin wèrè burúkú ni agbára ló wà wọ́n ká mi èmi ni mo ní ògo Sàkáríà ni mo ní ògo èmi ni Sàkáríà tó ní ògo Olúwa o ẹ̀bí Olúwa káàbọ̀ òde lónìí ẹ̀. Bàbá bàbá àwọn olórí burúkú làwọn tó ní inú mi dùn pé dé Olúwa Jésù ò ṣeun Olúwa mo dúpẹ́. Bàbá tẹ́lẹ̀ ìdá sẹ́yìn olè ní ìmọ̀ kó wọ́n jagun bẹ̀ yìí iye ogun láyé ni mo gbọ́ o ní ìmọ̀ gbogbo nínú ilé ẹ̀ṣẹ̀ ẹ̀wọ̀n afa ẹ̀wọ̀n ilé babaláwo ni o ó fẹ́ gba ògo mi lọ́wọ́ mi ń dẹ̀ nígbà ẹ bá mi lọ nínú àdúrà ó yá ògo Olúwa. Bàbá yóò yá o bàbá. Bàbá ṣe rárá kò lè. Ìyẹn burúkú ló ẹwẹ bí bàbá òun tó kọ́kọ́ dá wàhálà rẹ̀ gbọ́ ní wọ́n gbogbo rẹ̀ ó lò lógo rẹ̀ sẹ́yìn tí ẹ̀rí àtẹ́lẹ̀ náà Olúwa o ilé ìdígbà ẹ̀lú ló gbogbo rẹ̀ yóò bá gbogbo rẹ̀ gbogbo rẹ̀ èmi nu bẹ́ẹ̀ lógo rẹ̀ nù ayé. bàbá ó ti tí ìjọ̀rọ̀ mọ́ yín lọ́wọ́. ẹwọ ẹ wá tẹ́tí ẹ gbọ́ mi sẹ́lẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ bá ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ wájú mi wọ́n fún yín tó sẹ́ni. báwo sí bàbá ẹ sọ yín Olúwa o Olúwa ló pọ̀ nígbà nígbà nígbà. ẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí orí wọ pásítọ̀ orí mi kọ́ bí orí àdákẹ́ tó fọ. ẹ tí wàá wọ eléyìí sọ pé owó fìtá ni jọ́sẹ̀ tí n bá náà tẹ̀sùn bá wọn mọ̀ gbogbo yẹn. Bàbá what is the meaning of Tabajara? What is the meaning of Tabajara? You see? kò sí ẹni náà bẹ́ẹ̀. wọ́n lè mọ̀ pé ẹ̀kọ́ gbà lẹ̀. sẹ́yìn bàbá ẹ ní sùúrù ẹ̀yin lẹ ẹ wo lọ́wọ́ tá a ti wá wáyé ìfìyà sísọ yìí dìde dèrè. ẹ̀ dàtọ̀ kù. You see? bẹ́ẹ̀ wá lè lọ mo ní tíya kò sí ibi ní ìdọ̀tẹ́ Olúwa. ọmọ bàbá wo ní sùúrù pásítọ̀ súnmọ́ mi ní àná nífi kan kan Mi ní kí n wá, mo ti wá. nífi kan kan ẹni sùúrù àtiwọ́ ẹ̀ ẹ gbàdúrà lè jẹ fún wa. arákùnrin ó ti tó wátawátá rẹ pọ̀ Olórí burúkú ni. ṣe rí àwọn àfà tí wọ́n mú tẹ̀sùbà dání tí wọ́n jẹ́ lẹ́sìn mùsùlùmí Ògùn ni wọ́n fà. onísùúrù pásítọ̀ wọ́n fa ogun wọ́n dúpẹ́ fọ́lọ̀ ní tí ń jẹ́ aláwọ̀ Àwọn ètò dúdú yìí. wọ́n gbọ́ sọ wá rí ọmọ bàbá náà Òun burú. pásítọ̀ jẹ́ ń kó tó sin mí ọmọ bàbá tó náà já ọlẹ́ṣà. eléyìí wá sọ pé òun lógo ẹjọ́ pé ní ogún rẹ̀ kó pa gbogbo rọ́ọ̀bù ní sọ wọ́n sọ pé kí. ọmọ bàbá tó náà jẹ́ lẹ́ṣà àbáláyé bí mo ṣe sọ lọ òun náà fi yin elédùà ni. Ẹjọ́ ṣé babaláwo lé Elédùà? ṣé ìwọ lélẹ́dùn àtọ́sí. Olúwa ni ìwọ lẹ́kọ̀ọ́sí. Èmi ní ọjọ́ náà. níbi tó kù láká yóò sì mẹ́lẹ̀ wá. ìgbà mi ò ẹni ìyá mi. You see? Àwọn ìyá rẹ̀. ẹ̀yin ìyá mi ló sì bá yín. ọmọ bàbá ṣé ẹ bàbá sọ ọlọ́ọ̀ ní fìdí sí. ẹ jẹ́ kí n sọ ọlọ́ọ̀ ní fìdí sí. àwọn ọmọ ọlọ́ọ̀ ní fìdí sí. ẹ wo àwọn àbá àtẹ wọn jẹ́ lẹ́sìn má ṣe ń ṣe báyìí láyé aláwọ̀ ni wọ́n ń pè ó túmọ̀ sí pé Ọlọ́run. bàbá eléyìí wá sọ pé ológo ẹ tó kò lò kágolo rọ́ọ̀bù àtẹlẹ náà ológo promo. ó lọ sí tuntun òun bìdì ìdí ló fi yin lọ. ó ti tó wàtàwàtà yín pọ̀. sọ àwọn arákùnrin náà ẹlẹ́rìn ọmọ bàbá tí ń jẹ́ lẹ́sà àbáláyé àwọn náà fi yin elédùà. Ògùn jẹ́ elédùà ni wọ́n ń sìn. sọ wá ìbọn gangan sọ wá jẹ́ lẹ́sìn ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. wọ́n náà tó fi ń dúpẹ́ fọ́lọ́. Olúwa dá ògo. ọ̀pọ̀ lákàyè òsínmọ́lẹ̀ olómi lẹ́fẹ̀ẹ́ jẹ́ ọmọ bàbá àfà ṣe wá rí kò sí nǹkan tí ń bẹ láyé tí ẹ̀yin náà ẹ wá afẹ́fẹ́ tí ń fẹ́ báyìí ìyìn lọ ni ewé náà rí ìyìn lọ ẹranko ìyìn lọ ẹwọ ẹran tẹ̀ wò yìí òun náà ìyìn lọ bí ṣe ń ṣe.